A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Alága iléeṣẹ́ BUA Abdulsamad Rabiu ti jẹ́jẹ̀ẹ́ láti túbọ̀ máa mú kí owó ìrẹsì àti àwọn oúnjẹ mìíràn wálẹ̀ sí i. Ó gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe yọ owó orí kúrò lórí oúnjẹ tí wọ́n kó wọlé láti òkè òkun, wípé èyí ló mú owó oúnjẹ já wálẹ̀. Nínú oṣù Kejìlá ọdún 2024 ni ìṣèjọba Ààrẹ Tinubu kéde fífagilé owó orí lórí àwọn oúnjẹ tí wọ́n kó wọlé láti òkè òkun láti lè mú àdínkù bá ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀-èdè. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá Ọjọ́bọ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú Ààrẹ Tinubu, Rabiu ní BUA Foods ṣe àtìlẹ́yìn fún òfin ààrẹ tí ó fún wọn ní àǹfààní àti kó àwọn oúnjẹ bíi wheat, àgbàdo àti ìrẹsì wọlé lọ́pọ̀ yanturu. Rabiu ṣàlàyé wípé nígbà tí owó oúnjẹ hán gógó ní ọdún tí ó kọjá, tí àpò ìrẹsì wọ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà (100,000 naira), 50 kìlógíráàmù kan, tí àpò fúláwà wà ní 80,000 naira, àgbàdo 60,000 naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí àwọn ṣe ni láti lo àǹfààní àyọkúrò òfin owó orí ni àwọn fi rí oúnjẹ kó wọlé lọ́pọ̀ yanturu. Lónìí, inú òun dùn láti sọ wípé owó àpò ìrẹsì ti dín sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà (60,000 naira) yàtọ̀ sí 100,000 naira ní ọdún tí ó kọjá, àti owó fúláwà tí ó di 55,000 naira lónìí. Gbogbo wọ̀nyí mú kí ó ṣeé ṣe nítorí àǹfààní oṣù mẹ́fà tí ààrẹ fi fagilé owó orí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ ayélujára Channels. Ikọ̀ ọlọ́pàá láti ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí 5 tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé àti títa ọmọkùnrin ìkókó ọlọ́sẹ̀ méjì kan. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná láti ọwọ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Benjamin Hundeyin. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Ajah ni wọ́n kọ́kọ́ gbé ẹ̀sùn yìí lọ ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2025 pẹ̀lú ọ̀gbẹ́ni kan tí ó wá ṣe ẹ̀sùn lórí bí ìbátan rẹ̀ Happiness, ẹni ọdún 16 ṣe di àwátì. Olùṣẹ̀sùn sọ fún ọlọ́pàá wípé ẹni tí wọn kò mọ̀ ni ó fún ọmọbìnrin yìí lóyún. Nítorí àìsí owó ni wọ́n ṣe yọ̀ǹda rẹ̀ fún ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nonye Orsi láti ríbi sùn sí fún àkókò ìlóyún rẹ̀. Ṣùgbọ́n Nonye Orsi ni ó wá lọ lẹ̀dí àmọ̀pọ̀ pẹ̀lú àwọn kan láti mú Happiness lọ ibòmíràn. Nígbà tí wọ́n máa fi ṣe àwárí rẹ̀, kò sí oyún nínú rẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni wọn kò rí ọmọ lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n fi ẹ̀sùn ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn fún ìtẹ̀síwájú nínú ìwádìí kí ọwọ́ ṣìkún òfin tó mú arábìnrin Nonye Orsi, arábìnrin Akitan Adédayọ̀, Elizabeth Bishop, Bukola Ọládàpọ̀ àti ọkùnrin àárín wọn Jimoh Ibrahim. Àwọn wọ̀nyí ni wọ́n lẹ̀dí àmọ̀pọ̀ láti ta ọmọ ní mílíọ̀nù 3 náírà. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan ni ikọ̀ ọlọ́pàá ríbi tọpinpin ọmọ yìí dé Àgémúwọ̀ ní agbègbè Badagry, ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn tí wọ́n rí ọmọ yìí gbà padà ní ayọ̀ àti àlàáfíà, ní ẹ̀ka alámòjútó ìfọmọṣòwò gba ìṣàkóso ẹ̀sùn yìí bí wọ́n ti ń ṣe ìtọ́jú ọmọ tí ara rẹ̀ dá pé títí di ìgbà tí yóò fi darapọ̀ mọ́ ìyá rẹ̀. Hundeyin fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti rí i dájú wípé gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú ẹ̀sùn yìí ni wọ́n fi jófin. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí wáyé ní ọdún 2024 bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni ẹni ọdún 39 Yusuf Umar láti abúlé Dagu, ìjọba ìbílẹ̀ Warji, ìpínlẹ̀ Bauchi, bí ó ti gbìyànjú àti ta ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 5 ní mílíọ̀nù 1.5 náírà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Rebecca Sharibu tí í ṣe ìyá ọmọbìnrin akẹ́kọ̀ọ́ iléèwé Kristẹni Leah Sharibu tí àwọn ẹgbẹ́ Boko Haram jí gbé ní ọdún 2018 ti sàmì ayẹyẹ ọdún 22 ọmọ rẹ̀ lẹ́yìn ọdún 7 tí wọ́n jí gbé kúrò ní iléèwé rẹ̀ ní Dapchi, ìpínlẹ̀ Yobe. Rebecca yọ̀ǹda àkàálẹ̀ fídíò bí ó ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìrora tí ó ń là kọjá látàrí àìrí ọmọ rẹ̀.
Leah wà lára àwọn akẹ́kọ̀ọ́bìnrin 110 tí wọ́n jí gbé kúrò ní Government Girls Science and Technical College ní ọjọ́ 19 oṣù kejì ọdún 2018, ṣùgbọ́n tí wọ́n dá yà sọ́tọ̀ nítorí ó kọ̀ láti sẹ́ ẹ̀sìn ìgbàgbọ́ rẹ̀ nínú ìgbèkùn. Rebecca wá rọ ará ìlú tí wọ́n ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn kí wọ́n tẹ̀síwájú àti máa gbàdúrà fún Leah àti àwọn yòókù tí wọ́n ṣì wà nínú ìgbèkùn látàrí ẹ̀sìn tí wọ́n gbàgbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 3 tí wọ́n díbọ́n bíi òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC bí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ lápá ìgbé tí wọ́n sì gba owó ní ọwọ́ wọn. Àwọn afurasí yìí ní ọwọ́ tó ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2025 lẹ́yìn tí ọkọ̀ ọlọ́pàá tọpinpin ọkọ̀ wọn Toyota Corolla dé ojúnà Suleja ní Kwakuti. Gẹ́gẹ́ bí àlàyé alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Wasiu Abiodun, àwọn afurasí wọ̀nyí lo ayédèrú àmì ìdánimọ̀ ti EFCC tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nínú ṣọ́ọ̀bù kan ní Yanyàn, Abuja pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ kan náà. Alukoro ọlọ́pàá ṣàlàyé wípé àwọn afurasí wọ̀nyí wọ inú yàrá àwọn akẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú electric tasers tí wọ́n mú dání bíi ìbọn, gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 5 kí wọ́n tó jí àwọn 2 gbé. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí béèrè fún mílíọ̀nù 10 náírà lọ́wọ́ àwọn òbí akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Orí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira ní ìdúnàdúrà wọn wà kí ọwọ́ ọlọ́pàá tó bá wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni wọ́n ti jẹ́wọ́ wípé Mohammed Hasan àti Hamish Adamu ni ó ṣe alamí fún wọn lórí bí wọ́n ṣe lè rí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí jí gbé. Gbogbo àwọn agbódegbà méjèèjì ní ọwọ́ ti bà bí wọ́n ti taari gbogbo wọn lọ ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn. Lẹ́yìn ìwádìí, gbogbo wọn á fi ojú ba ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Aṣòfin ìjọba àpapọ̀ àná Sínátọ̀ Dino Melaye ti kan àgbà olórin àti atọ́kùn ètò Charles Chukwuemeka Okpota tí gbogbo ènìyàn mọ̀ sí Charlie Boy lábùkù lórí ìkọlù tí ìyẹn ṣe sí i láìpẹ́ yìí. Melaye, sínátọ̀ tó ń ṣaṣojú ìwọ̀-oòrùn Kogi ní ilé-ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ni wọ́n mọ̀ pẹ̀lú ayé fàǹlétè, ostentatious lifestyle pẹ̀lú oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnnì. Ọ̀rọ̀ Charlie Boy wáyé lẹ́yìn àfihàn fídíò kan níbi tí aṣòfin yìí ti ní kò sí ẹni dàbí òun, "There's no one else like me, I'm limited edition." Nígbà tí ó ń fèsì ní Charlie Boy ní ó ṣeéṣe kí ìrẹ̀wẹ̀sì ọkàn depression ti dé bá Melaye pẹ̀lú gbogbo ọrọ̀ tí ó ní, bí ó ti ní kì í ṣe gbogbo àrùn ọpọlọ ló ṣe é fojú rí. Nígbà tí Melaye máa dá a lóhùn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lánàá ni ó ní àyànmọ́ olórin yìí ti wà nínú ìgbèkùn. Ó ní Charlie Boy kàn fẹ́ fi orúkọ òun lókìkí sí i ni. Ó ní òun gbọ́ wípé òrùlé rẹ̀ ti ń jò, kò sì ní owó àti fi tún un ṣe. Ó gbé ọkọ̀ alùpùpù síwájú ilé rẹ̀ bíi ère, kò sì rí wípé àṣehàn lásán ni èyí jẹ́. Ó ní Charlie Boy fẹ́ fi òun gbayì nítorí àyànmọ́ rẹ̀ ti wà nínú deep freezer. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká ìràwọ̀ afẹ̀ṣẹ́kù-bí-òjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bí sí ilẹ̀ Bìrìtìkó Anthony Joshua ní orúkọ rẹ̀ ti wà lára àwọn olùdíje tí ó ní ọrọ̀ jùlọ ní ilẹ̀ Bìrìtìkó gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìwé ìròyìn Sunday Times. Two-time heavyweight world champion ní ọrọ̀ rẹ̀ ti rú gẹ́gẹ́ sí i pẹ̀lú £20 mílíọ̀nù bí ìwádìí ṣe ní ẹni ọdún 35 yìí ti gbé ìwọ̀n £195 million yàtọ̀ sí £175 million tí ó wà ní ọdún tí ó kọjá. Bákan náà ni Joshua wà lára àwọn tí ó lọ́rọ̀ jù ní UK tí ọjọ́ orí wọn wà lábẹ́ 40 bí ó ti mú ipò 24 24th place. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.